ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Àwọn agbébọn ṣínà ìbọn bolẹ̀ nígboro South Africa. Èèyàn 12 jáde láyé, 9 farapa yánnayànna. Ó kéré tán èèyàn 12 ló di olóògbé lójijì lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2026 yìí, nígbà tí ìró ìbọn bẹ̀rẹ̀ sí í dún lákọlákọ ní ìgboro Johannesburg lórílẹ̀‐èdè South Africa. Iléeṣẹ́ ọlọ́pàá South Africa fìdí èyí múlẹ̀. Yàtọ̀ sí àwọn tó kú, àwọn èèyàn 9 míì tún farapa lágbègbè Cleveland tó ti wáyé ní Johannesburg. Iléeṣẹ́ ọlọ́pàá kéde pé wọ́n ti dọdẹ àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà. Nínú àtẹ̀jáde iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ South Africa ni wọ́n ti ṣàlàyé nípa ìṣẹ̀lẹ̀ náà pé ṣàdédé ni àwọn afurasí kan yabo agbègbè náà, wọ́n sì bẹ̀rẹ̀ sí lọ láti ibì kan síbì kan. Àwọn afurasí tí iye wọn ju 10 lọ ni a gbọ́ pé mọ́tò Toyota funfun kan já kalẹ̀ nítòsí ilé epo kan ní Cleveland. Bí wọ́n ṣe ń rìn kiri àdúgbò ni wọ́n yìnbọn sí àwọn olùgbé ibẹ̀ tí wọ́n bá ti rí níbikíbi tí wọ́n bá ti rí wọn, kí wọ́n tó sá lọ pẹ̀lú ọkọ̀ tí wọ́n gbé wá. Ọkùnrin 8 àti obìnrin 3 ni wọ́n kú lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tí wọ́n ti yìnbọn fún wọn, nígbà tí ọkùnrin kan padà kú sí ilé ìwòsàn tí wọ́n gbé lọ látàrí ọta ìbọn tó bà á. Èyí mú òǹkà àwọn tó kú náà jẹ́ 12 gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àwọn agbófinró. Bákan náà ni wọ́n gbé èèyàn 9 míì lọ sí ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n fara káásá ọta ìbọn. Lórí ìdí tí àwọn tó yìnbọn ọ̀hún ṣe ya wọ̀lú, àwọn ọlọ́pàá sọ pé àwọn kò tí ì lè sọ ìdí kan pàtó tó mú wọn pa àwọn ẹni ẹlẹ́ni. Wọ́n ní lára ìwádìí táwọn ṣe lọ́wọ́ nìyẹn. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe fi hàn, orílẹ̀-èdè South Africa wà lára àwọn ìlú tí wọ́n ti ń pa èèyàn jù lágbàáyé. Ó kéré tán èèyàn 60 ni wọ́n ní wọ́n ń pa nípa ìfọnáfọṣù lójijì lójúmọ́. Èyí yàtọ̀ gédégbé sí pípa àwọn èèyàn àjèjì tó máa ń sábà ṣẹlẹ̀ lórílẹ̀-èdè náà. Ìbọn yínyìn fáwọn èèyàn níbi tí wọ́n bá ti jókòó fàájì máa ń sábà wáyé lórílẹ̀‐èdè ọ̀hún. Ìwà jàgídíjàgan tàbí ìjà tí ẹnìkan bá ti bá ẹnìkejì rẹ̀ jà tẹ́lẹ̀ ni àkọsílẹ̀ sọ pé ó máa ń fà tí wọ́n fi ń sábà máa ń pa ara wọn jù. Ní ti ọjọ́ ìṣẹ́gun yìí, àwọn ọlọ́pàá ibẹ̀ sọ pé nǹkan bíi aago 10 kọjá ìṣẹ́jú 10 alẹ́ ni àwọn gbọ́ nípa ìkọlù náà, táwọn sì débẹ̀ lọ́dún tó kọjá. Èèyàn 9 ni wọ́n pa níbi ìbọn yínyìn tó wáyé nílé ọtí kan ní Johannesburg. Ó tó ìbọn mílíọ̀nù 3 tí àwọn tó ni wọ́n ti gba ìwé àṣẹ láti lò wọ́n ní South Africa. Ó sì fẹ́ẹ̀ tó iye òǹkà ìjà báyìí náà tí òfin kò fààyè gbà wọ́n láti lò tó wà lọ́wọ́ àwọn kan. Òǹkà yìí wà nínú àkọsílẹ̀ Gideon Gilbert láti ẹgbẹ́ àwọn tó ní ìbọn ní South African Gun Owners Association. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Jígí Alára, Jígí.
ìkànnì jígí alára 24 bàbá gbogbo.